no fi yan fanda. Bẹ́ẹ̀ni. Ẹ má jẹ́ ká máa bọ ní ẹ̀tọ́ láti máa bọ wọn. Ní ẹ̀tọ́ láti máa wù wọ́n bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ àárọ̀ wọn ń ṣẹ́ ni. Àwọn lẹ́láwọn fẹ́ ṣiṣẹ́ fún wa. Ojú tó yẹ ká máa fi wò wọ́n nìyẹn. Àpọ́nlé náà fẹ́ nítorí pé kéèyàn dédé gbéra ẹ̀ sílẹ̀ kó lóun fẹ́ ṣiṣẹ́ fún ìlú. So ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ fún ìlú kò wá lè wá máa jẹ gàba lé àwọn tó ń ṣiṣẹ́ fún lórí. Ìwà yẹn náà ti yí mọ́ wa lọ́wọ́. Débi pé a máa ń wo àwọn olóṣèlú bí ẹni pé àwọn ni ọ̀gá wa, àwọn ni olórí wa. Bẹ́ẹ̀ni. A máa kúrú, a máa ga fún wọn. A máa kúrú, a máa ga fún wọn. Ṣé rí ó ṣe ní láàánú pé wọ́n ti tẹ̀ wá lórí sí mọ́lẹ̀ tipẹ́. Ètùtù tó dẹ̀ ń jẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tó wà ní ìlú Nàìjíríà nìyẹn. Débi pé àti wá máa rí wọn gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí apàṣẹ. Irọ́ àwọn èèyàn ló ní ìjọba, wọ́n ń ṣiṣẹ́ fún wa ni. So bí ìrìn àjò Yorùbá nation yìí wá sí wá bẹ̀rẹ̀, àwọn ọlọ́gbọ́n ẹ̀yẹ, àwọn ẹlẹ́gbọ́n, àwọn ẹlẹ́tàn tó ti jẹ́ ìwà tó ti ń bá àwọn olóṣèlú lọ tipẹ́. Ó wà nínú àwọn adarí ní ìtọ́wà ní orí ẹ̀jà agbára. Ẹ jẹ́ sà, Mato. Sà. Ẹ ní sọ̀rọ̀. O lè bá mi kọ tẹlifóònù nọ́mbà yẹn sórí ibẹ̀ yẹn lórí YouTube káàyàn tó ń fẹ́ sọ̀rọ̀ kan pè wọlé láti bẹ̀. Ẹ máa bọ́rọ̀ yín lọ sà. So irú àwọn ọ̀wà yẹn, irú àwọn ọ̀wà ìbàjẹ́ tó yé wọ́n tí àwọn olóṣèlú location 9 wọ́n ti sọ di ìwà. Ohun tí ń farahàn nínú orí ìrìn àjò wa yìí. Òun ló fi dàbí pé ìjàngbara tá a fẹ́ jà, a fẹ́ bọ́ yányán tán lọ́wọ́ àwọn olóṣèlú ni. Ìjàngbara tá a dẹ̀ ń jà yìí kò ń ṣe ìjàngbara fún olóṣèlú rárá, kò ń ṣe fún ẹgbẹ́, fún ìran Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Ó wá ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọ́n wà ní ẹ̀tọ́ àwọn adarí ìjàngbara yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn wà nínú wọ́n rí gẹ́gẹ́ bí wípé ẹgbẹ́ olóṣèlú ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó sì hàn sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa pé àwọn olóṣèlú ti lọ́ra mọ́ wọn láti pẹ̀pẹ̀. Nígbà tó wá débi pé ó wá débi tí iṣu wá di yíyan, àwa ń bẹ̀rẹ̀ sí ń rí i pé ejò ń lọ́wọ́ nú nítorí pé gbogbo akitiyan tí àwọn èèyàn ti ń gbìyànjú, àwọn tó ń dáwó, àwọn tó ń ṣe awareness tó ń pè ní rally tó ń ṣe gbogbo ẹ̀, ó wá di pé wọ́n fẹ́ máa yí ọwọ́ àwọn èèyàn sábò. Ó dé wá bá lórí ẹnìkan tí ó ti gbìyànjú lórí ìrìn àjò yìí. Ẹni náà ni Mrs Modupe Onitiri Abiola. Ìyá mi, ìyá dáadáa. Ìyá rere, abiyamọ tòótọ́, tí wọ́n gbé òótọ́ dání, tí a lè rí nínú ìwà wọn àti ìṣe wọn. Ìrìn àjò náà ó ti sún wa síwájú débi pé ó yẹ ká máa yan fáńdání ní àsìkò yìí. Ṣùgbọ́n kò wá rí bẹ́ẹ̀ nítorí pé àwọn adarí kan gẹ́gẹ́ bí Prof Akintoye àti àwọn ajagun akíkanjú ọmọ Yorùbá, olóyè Ìgbòho, àwọn ó fẹ́ dàbí wípé ìrẹ̀wẹ̀sì ń bá ìrìn àjò yẹn láti ọ̀dọ̀ wọn. Gbogbo àwọn ìrẹ̀wẹ̀sì tó dẹ̀ ń bá ní àjò yìí kò pọ́n wálé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àti pé ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìtàn ni Banji Akintoye. Ìyẹn bàbá wa. Bẹ́ẹ̀ ni. Bàbá wa kan àgbàlagbà òjè kan tó wà l'Amẹ́ríkà, à ń pè wọ́n ní bàbá ọ̀bọ. Bàbá àgbà. Kábíyèsí wa. Wọ́n sọ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn ti ń gbé wọn tipẹ́. Ọ̀rọ̀ tó dẹ̀ ń gbé wọn tipẹ́, oyè kan ti sọ tipẹ́, bọ̀ nítorí pé wọ́n ń bọ̀wọ̀ fágbà náà ni.
pé kí nǹkan má bàjẹ́. bẹ́ẹ̀ ni